pátápátá tí ẹ̀ ń bá wa ṣàdúrà lórí ọ̀rọ̀ Yorùbá pé kí ìlọsíwájú ọ̀bálẹ̀ Yorùbá pé yà ti ń jẹ Yorùbá tó ẹ̀ ní tán láéláé nígbà tí ẹ bá ṣàdúrà títí tí ẹ bá gbé wa délẹ̀ lérí àníwá yìí ti láéláé Ọlọ́run wa ní jẹ́ kó kọyán parẹ́ Ọlọ́run ní jẹ́ kó kọyán parẹ́ ẹ mọ̀ wà ní ojú ọ̀dẹ̀ ní tì láéláé gbogbo ìgbà yòówù tí ayé bá ń jáyé tí gbà bá ń jẹ́ gbà ẹ̀ ní mọ̀sárì ọmọ náà Ọlọ́run ní gbà sẹ́lẹ̀ lóyún torí pé àfihàn olórí burúkú èèyàn ni wọ́n sọ pé talẹ̀ yẹn àbá gbogbo àdúrà tẹ́ ń gbà lórí wa ní ń gbà àdúrà tí ẹ̀ ń gbà yẹn àwa mọ̀ lára pé mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi fúnra mo ń rí àpẹẹrẹ pé àdúrà yẹn ń gbà mo ń rí dáadáa pé àdúrà yẹn ń gbà nígbà tí àáfàá wa yìí nìkan lè mi fọkàn sí nígbà mo tún wá rẹ̀ yẹn àáfàá mi tẹ̀ tó jẹ́ gbàgbà àyà mi tún wá di púpọ̀ lálẹ́ ìgbà pé àṣẹ nǹkan tá à ń ṣe abájọ náà bẹ́ẹ̀ wọ́n bá fẹ́ gba bìkan yọ Ọlọ́run dìbẹ́ táwọn tá bá gba bìkan yọ àṣàrí pé Ọlọ́run kẹ́ dìbẹ́ ni ìgbà tí wọ́n dá wa lọ́nà ọjọ́ yẹn ọjọ́ burúkú lọ́jọ́ yẹn tí àwọn DSS àtàwọn sójà yìí dá wa lọ́nà tí ì bá yẹ pé ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn àdúrà yẹn àfa wa ń gbà mí wọ́n ti páàkì helicopter tó fi gbé mi dábòjá ń jọ yẹn tọ́lọ́run ló bẹ́ẹ̀ ṣùgbọ́n bí a ṣe ń lọ́nu ọkọ̀ wọ́n á sọ fún àwọn ẹ̀gbọ́n mi àtàwọn tó tẹ̀lé mi pé àwọn pípò yìí wọ́n fẹ́ mú wa ní o bá a ṣe ń gbàgbé kan náà kọ̀kọ̀ ní búlọ̀kù wa yìí ṣe kìnìún wa ní bọ́tọ́ dẹ̀ kúrò gbogbo ọ̀nà kò mọ̀ lọ́wọ́ wọ́n tó 60 Ọlọ́run rí mi mo wá rí i pé àdúrà yẹn ń gbà ẹ̀mí yẹn kàn wọnú mi pé bọ́ọ̀lẹ̀tì wọn ẹ bá wọn jà kóso tó ń ṣe àbábọ́ọ̀lẹ̀ má bọ́ sọ́lẹ̀ àfi bí Ọlọ́run ṣe fi bíbà tí yẹn fi ẹgbà yọ àfa ẹ̀ ní jábọ́ láyé láyé mo fọlọ́ ń búra àdúrà yẹn gbà èmi ò rí rẹ̀ ní kéèyàn mọ gbàdúrà kọ́ dẹ̀ mọ ṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ṣe nǹkan mí ta rò yí pé kíní kan báyìí Ọlọ́run sọ pé èmi ni mo sọ bẹ́ẹ̀ ọlá àwọn tí ń gbàdúrà fún un tó sọ wọn ti sọ bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ tá a bá ẹ rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn Yorùbá lọ́wọ́lọ́wọ́ ìkọ̀ṣẹlẹ̀ yìí torí pé ẹ̀ ń sọ fọ́lọ́run pé ìyà tí ń jẹ wá tó ìyà tí ń jẹ Yorùbá kẹ́sẹ̀ mi mọ̀ ń ṣe gbọ́sí mọ̀ ń ṣe yẹn ìmọ̀ sí Ọlọ́run àti tẹ̀yìn àfa àtẹ̀yìn torí mi ò màdúrà gbà mi ò jí mi fọ́lọ́run sí àná yìí mo fọ́lọ́run gbà bẹ́ẹ̀ sí wo mi ò bí ní sẹ́gbẹ́ àwọn kankan Ọlọ́run nínú mi mo máa ń sọ ògùn mo jogún bá ògùn lọ bàbá mi ni o paraku ògùn mo lọ́ tó ògùn àti ìṣẹ̀lẹ̀ tí wọ́n ṣùgbọ́n ọ̀pẹ ẹlòmíràn ní mo ṣe ìyàwó báyìí mo ṣàwó báyìí ní ìṣe mo wá close máa wà fà àkọ́kọ́ jù láti kékeré mi mo ti close máa wà fà mo súnmọ́ àfà àgán ni o tọ́lẹ̀ jẹ́ pé èmi mọ̀ pé àwọn àfà àgán nífẹ̀ẹ́ mi tó pọ̀ Ọlọ́run ní jẹ́ tán láéláé Ọlọ́run ní jẹ́ tán láéláé gbogbo àdúrà tẹ̀ ń gbà lórí wa ní gbà bí yẹn bá rí mi tó lóhùn òré yẹn òkú náà mọ̀ rí láéláé bí yẹn bá wá dùn yín tó bá lọ́lọ́wọ́ fàṣẹ sí lẹ́nu ó ti yá wẹ̀ àdúrà tẹ̀ ń ṣe fún mi mò ń rí i pé nígbà lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run wa ní jẹ́ tán láéláé inú mi wá dùn bí lálẹ́ yìí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń ṣàdúrà fún wa ohun tá à ń ṣe yìí wèrè yẹn ní ó sọ pé ọ̀sán àfáà lẹ́yìn wa wàláì wèrè yẹn ní ó sọ pé ọ̀sán àfáà lẹ́yìn wa bẹ́ẹ̀ bá ti ẹ̀rí àṣìṣe rí lálẹ́ yìí pé kì í ṣe àfáà wa nìkan ní jagun fún wa ni mo wá rí i pé bí àfáà ṣe ń ṣe àdúrà ìdùnnú pé ìkẹta àwọn ń ṣàdúrà lé lórí Ọlọ́run gbà á ni wọ́n máa ń dùn àwọn èlèmí náà fi wá gbéra ijó yẹn pé àwọn èèyàn ti àrè ara mi balẹ̀ bí ìlú òde kí n lọ ṣẹ́jú márùn-ún tí n bá jókòó láàrin ṣẹ́jú mẹ́ta mo ti yá dànù mo ti wà ń bí ẹ rí i pé bàbá ẹ dé bá mi ń bí inú mi ṣe ń dùn lórí ìjókòó yẹn bàbá mi ni mo kàn jó mo ní mi tọ́jú bàbá mo wà pẹ̀lú nílẹ̀ yìí Ọlọ́run jẹ́ tán ọdún ilé Ọlọ́run ní ṣe ní àṣírí ọdún tí ń bọ̀ tá a bá fẹ́ ṣe mọ̀ ní ìpín wa ń bí báyìí mo nígbàgbọ́ pé lágbára Ọlọ́run àwọn ọba wa àti àwọn èèyàn ńláńlá láàyè jókòó sí ní báyìí pé àti Yorùbá ti wà lómìnira tó dáa ilẹ̀ Yorùbá ti dáa jù báyìí lọ àlàáfíà ti wà fún wa àdúrà yín tẹ̀ ń gbà yẹn bẹ́ẹ̀ sí ìgbà akọ́lọ́ba apá gba àwọn Fúlàní tí ń ṣe gàba fún akọ́lọ́ba apá wọn rẹ̀ wọ́n wá gba òmìnira tó dáa fún Yorùbá ẹ̀ tún lọ bá a fi fún àdúrà yẹn èyí tẹ̀ ń gbà o àwa sì mọ àwa ó yé èmi àtàwọn tá a jọ ń ṣe wàhálà pé àdúrà yẹn ń gbà torí pé à ń rí àpẹẹrẹ àdúrà yẹn ní gbogbo ìgbà tá a sọ Ọlọ́run jẹ́ fún láéláé ẹ ṣe àdúgbò àbá ẹ̀ ní jábọ́ ṣùgbọ́n ẹ̀ ní bínú sí wa sẹ́ni pé báyìí láti wá àsìkò náà dé Ìbàdàn lálẹ́ ìpadà so a wá ṣe ètò owó àdúrà bíi 200,000 fún àbá mi ní bínú ní ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run yóò jù bẹ́ẹ̀ lọ a fi nǹkan àdúrà tó jù bẹ́ẹ̀ lọ́lẹ̀ so ní tó gbogbo wàhálà yẹn
àgbà owó lọ́wọ́ àwọn olóṣèlú kankan kó bá wọn pètè tá à ń ṣe jẹ́ yàrá tí ń gbowó lọ́wọ́ olóṣèlú wọn bá nǹkan tá à ń ṣe jẹ́ àwa náà ti sọ̀rọ̀ àṣẹ Ọlọ́run lè gbé wa délẹ̀ lérí tó wọn bá 200 ẹ̀kẹ́ máa mánéjì ẹ̀ tó pẹ̀lú ògbọ́ Ọlọ́run ọdún tí ń bọ̀ á gbé gba owó ńláńlá tó a mọ̀ sọ pé bàbá ẹ̀yẹ fi báyìí lọ ọ̀yà wọ́n dẹ̀ fi sí tó pé a mọ̀ sọ pé ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn àfa àwa tọ́lọ́ yàn fún wa àwọn ọlọ́run lò fún ata fi jàjà sẹ́gun lórí kẹta ṣe yóò sì rí nìyẹn lágbára ọlá iná àti iná. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar fas'al li rabbika wanhar inna shani'aka huwal abtar. Aba. Ẹgbà tí tọ̀ ẹ̀sẹ̀. Ndéko lò ó kò ti pa. Gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run tẹ́ wà níkàlẹ̀ mo fi Ọlọ́run bá tó dá mi tó dá yín mo fi kí gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ wà níkàlẹ̀ látẹ̀yìn odi àti ní dùn ọ̀sùn mọ́ fọlọ́run bá kí àlejò tá a gbà lálẹ́ ní àlejò ńlá ni ẹni tó yẹ ká gbarú àlejò yìí ó ní tí Al-Qur'ani sọ tí Báíbù sọ tí ẹsẹ̀ ẹ̀fà gan náà sọ a rí pé gbogbo ìwé tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ mustamilun ala shayhan nǹkan méjì ní gbogbo ìwé tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ wá preach. mustamilun ala shayhan. ìtàbí máa gbé nǹkan méjì ni pé tá a bá lọ sí inú Suratu Baqara ní verse 110 Ọlọ́run ọba sọ ń bẹ̀ pé wa aqimu salata wa atu zakata. Aqimu salata. má jà bá ẹja kan wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allahi. Wa asaba ajiran olóyè ẹ̀dùn lẹ́gbẹ̀ẹ́ mi kẹ́ tó máa lọ. Ní tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó káàkiri gbogbo àgbáyé tí gbogbo àwọn àfáà lágbàáyé la support olóyè Sunday Igboho tó bá ń wà pé ákàntì èmi iwájú ni èmi kàn ń ṣe agbẹnusọ ni díẹ̀ nínú àwọn àfáà lágbàáyé la rí níkàlẹ̀ yìí o làwọn bàbá wa tí wọ́n wà níkàlẹ̀ yìí o làwọn ẹni Ọlọ́run tí wọ́n wà níkàlẹ̀ yìí o. bàbá wo olóyè nǹkan méjì ní gbogbo ìwé tọ́lọ́run sọ̀kalẹ̀ àti ẹsẹ̀ ẹ̀fà nǹkan méjì náà wá preach òun náà ni ìrẹ́pọ̀ èèyàn láàrin àtọlọ́run àkọ́kọ́ nìyẹn Ọlọ́run sọ pé wa aqimu salata wa atu zakata àárín èèyàn àtọlọ́run ni wa aqimu salata wà ìmọ̀ sílọ̀ nìyẹn ṣùgbọ́n wa atu zakata àti wa ma tuqaddimu ìyẹn méjèèjì yẹn zakata lọ ní ká yọ láàrin àwọn èèyàn síra wa lọ́ní ká lè fi kúnra wa lọ́wọ́ ẹni tó kù díẹ̀ káàtó fún ká ràn lọ́wọ́ lọ́lọ́run ní ká yọ zaka. wà á má tukọ̀ dìmú ní àǹfùsìkò mi ní àìrí tajiduhu inda Allahi. Ọlọ́run ní tó kálukú kẹfẹ́ tó wá sí láàrin ara yín síra yín ó bá níwájú Ọlọ́run. Inna Allaha bima ta'maluna. ẹnu tí mo fẹ́ lò nìyẹn nǹkan méjèèjì yẹn mo wá ní wà á má tukọ̀ dìmú ní àǹfùsìkò mi ní àìrí. ẹ̀ńtẹ́ ẹ bẹ́ sí láàrin ara yín ẹ bá wájú Ọlọ́run. àfáà mélòó ló ṣe tán àti rẹ ẹnìkejì lọ́wọ́ pásítọ̀ mélòó ló ṣe tán àti rẹ ẹnìkejì lọ́wọ́ babaláwo mélòó ló ṣe tán ẹ̀sìn mẹ́ta ta ní Nàìjíríà ni ló ṣe tán àwa rí ẹnìkan tọ́lọ̀ ń kẹ́ tọ́lọ́wọ́ tọ́lọ́lá Ọlọ́run ti dá lóhùn ìdí ọ̀jẹ̀ kọ́ ni ò rí ọwọ́ àfi ẹ̀mí rẹ̀ lẹ̀ nítorí ọkọ̀ ṣe mílíọ̀nù nìyẹn o èmi kì í gbà fún yàn kí n tó lè gbà fún yàn wà á jẹ́ aláàánú mẹ̀kúnnù wà á fẹ́ tẹlomi ìmọ̀ tiẹ̀ olóyè nàdúró yìí mo ti fún ọ rí láì mọye ìgbà ó ṣẹ̀ṣẹ̀ kan rí ó ṣẹ̀ṣẹ̀ kan mọ̀ rí ẹ̀yẹ tẹ́ mo ti fún wọn rí lórí social media táwọn èèyàn pẹ̀lú pé ọ para rẹ ọ ṣe gbà wọn ẹ ti ẹ̀ jẹ́ ọ̀pá mi ná ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá bíbí ṣe jẹ́ rẹ̀ tó wá mú jáde látara wọn wọ́n wò pé sí èèyàn lélẹ́yìí
àbí ṣé wọ́n ní àbálìjẹ̀nu. ẹni ọlọ́run bá ti kẹ́kẹ́ kì í fẹ́ kú mọ̀ ẹni tó ní mọ́tò tó nílé àwọn ẹbí rẹ̀ ò sí ní Nàìjíríà wà lókè òkun kí ló fẹ́ jẹ tí báwo là ń dààmú àwọn ọlọ́yẹ ká fi ra wọn sí sacrifice pé gbogbo ibi tí yóò bá já sí àbùkù jẹun náà kánú náà tẹ́lẹ̀ tábà máa lọ ká máa lọ ẹ ti ń jẹun tó wù irú ẹni wá fi ẹ̀mí ara rẹ̀ ibi tí yóò bá já sí agbọ́dọ̀ olórí ibú èèyàn ni ò ní tán sírú ẹni bẹ́ẹ̀ lọ́rùn. olórí ibú èèyàn ni ò ní tán sírú ẹni bẹ́ẹ̀ lọ́rùn. ntí èmi rí tí wọ́n ọ̀bá rí ntí mo rí ni mo ń sọ lálẹ́ yẹn ẹni ọlọ́run wàláwù yà kàtà sùbí ráhámẹ́tì yìí máa ń yà sáàbù kò sáré ń tọ́lọ̀ wọlé dúró sí lára ó lè má jẹ́ àbá àkọ́ mẹ́jọ bá sọ tọ́lọ̀ ó sì máa wà lára rẹ̀ kódà ó lè tọ̀lọ́ tì tá a bá ti wá rí lára rẹ̀ ẹ má jẹ́ ìtọ́ni pé mo ti tàbọ̀já mo gbó agbọ́dọ̀ gbà fún tí mi lára yẹn àwọn kan sọ ń pè ní sọlóye Sunday Igboho lẹ́ ń tẹ̀lé ẹlẹ́bọ lẹ́ ń tẹ̀lé mo ní wọ́n tún ìṣẹ̀lẹ̀bọ èèyàn mi lò ràn lọ́wọ́ èèyàn mi lòdì látara rẹ̀ wọ́n yìí ìṣẹ̀lẹ̀bọ lẹ́dẹ̀ rẹ̀ nínú tó lọ ní àwọn ṣe láyé ìlọlóye olóńṣe láyé ìwọ ń pariwo ẹgbẹ́ Ọlọ́run ẹgbẹ́ sọlọ́ ọkà ń pariwo jùlọ owó lọ́wọ́ rẹ̀ yẹn lọ́wọ́ sọ wá sí sí Ọlọ́run báyìí olóye nǹkan ní sẹ̀mí yín nǹkan ní sẹ̀mí ìjọ tí mo lọ sílé olóye àwọn èèyàn ni wọ́n pè mí kódà ọ̀gá ọlọ́pàá kan wá láti ó pè láti Ondo State ó ní àfọ ẹ̀ dákun mo fẹ́ kẹ́ ẹ lọ rí olóye ẹ̀yìn àtúntò kẹ́ ẹ jọ sọ̀rọ̀ wọ́n náà wọ́n àwọn á pè mí bẹ́ẹ̀ mọ́ pé èmi kì í lọ ní olówó èmi yìí wá ẹni tó lọ́n bá ti kẹ́ because èyí tí àwọn èèyàn ti gbèsè wọn lẹ́mìí pé bùkátà náà máa lọ gbé bá àwọn èèyàn sí tọ́lá ti wá rẹ́lùmí tòde a máa dùn pé ọwọ́ akọrọ owó ni nísìsiyìí lè di lọ nìyẹn nígbà tí wọ́n pè mí wọ́n fẹ́ ṣebí títì lu ni mo fẹ́ kí títọ́ wọn bá lọ ìdí dùn tí ọ̀jẹ̀ ń jẹun nígbà mo wá mi ò fẹ́ gbowó mo ti nípinnu pé tí mò ń lọ yìí o mi ì ní gbowó mi ì ní jẹun mo ní mi ní gbọ́ mi ní jẹun ṣùgbọ́n olóyè fagídí fún mi lówó níjọ náà mo wá sọ kíní kan lọ́jọ́ náà lọ pé láti kó lọ́dọ̀ yín o mo ń lọ sọ́dọ̀ àǹtí mi yẹn nu láti bẹ́ẹ̀dẹ̀ àwọn ni àǹtí mi tó ṣe bẹ́ẹ̀dẹ̀ lọ́jọ́ náà lọ́nu mo wá dọ̀dọ̀ wọn àwọn àìsàn kankan tó jà mí lẹ́nu àwọn ní olóyè Sunday Igboho sísá wa kan ó wà ní Texas ohun àtọkọ rẹ̀ àwọn mẹ́fà náà kó Nàìjíríà lọ́jọ́ kan náà wọ́n sì ibẹ̀ náà gbé dìsìn wọ́n wá ní shopping complex kan ní tipa garage kan ní ọ̀dọ̀ yíyan ẹ̀mọ̀ fẹ́mi ọmọ náà Akala Express nìbàdàn wọ́n ní àwọn area boys wa wọ́n bá gbé ṣọ́ọ̀bù tí wọ́n ti lè kó kan tí ń bẹ wájú rẹ̀ náà wọ́n ti gbogbo rẹ̀ wọ́n bá ń dààmú kiri wọ́n ní tí mo mọ̀ pé olóyè làwọn lọ bá pé gbogbo èèyàn ṣe ń fi owó tó ń gba owó ńláńlá lọ́wọ́ wọn pé káwọn area boys kan tó sí wọ́n ní olóyè ọ̀gbà nǹkan kan lọ́wọ́ pé ẹ lọ sí ṣọ́ọ̀bù àwọn ọmọ yẹn mo ní subuhana àti èmi ń sin ẹni tí mo support àti ibi mo wà àtòjú ọ̀nà ni àti òye ń olóyè tẹ́lẹ̀ wọ́n ní olóyè làwọn wá nọ́mbà wọn pé ẹ dákun ibo ní ti di nọ́mbà Sunday Igboho wọn làwọn àwọn kẹ́kọ̀ọ́ wọn lórí fóònù wọ́n sọ pé sista ẹ má wọrí wọn á sí lọ́la táwọn bá sí ẹja wọ́n nígbà orí ìjọba àwọn sì já ẹnìkan kan ò sì disturb àwọn wàláì àwọn náà jókòó yẹn. bẹ́ẹ̀ ni àbí ẹdìdẹ bẹ́ẹ̀ ni aláwọ̀ sí rántí. Sunday Igboho. ibi tí wọ́n lọ ẹ dákun nínú ẹ dákun torí ibi tẹ́ ń lọ bàbá mi àgbàlá dìsa àgbà nílùú kiri ṣéèwù tí ẹjọ́ kọ́ wa ní kéwú nínú àwọn ọmọ kéwú wọn ẹnìkan bẹ nínú wọn Ìgbòho ni ẹnìkan bẹ nínú wa Ìgbòho ni à ń pè ní Abrahaman à ń pè ní Abrahaman ó ń gbé ọjọ́ ọmọdéke ọ̀ndì ọmọdéke ọmọ kí wàá fà wá ọmọ kí àwọn afá wa tí yóò rújú. ṣé wàá rí olóyè Sunday Igboho olóyè Sunday Igboho ọ̀rọ̀ ìyànjú ní kékeré tèmi ọ̀rọ̀ ìyànjú kékeré àfa kan ní ìmọ̀ ìnàfùsíkà
sọ́ọ̀lì hàn látàtàfi. Bísùkúrì kíìlà mílíkù náà sì wà kọ́ọ́lì. Olóyè Sunday Igboho. Bàbá Igboho. Má bẹ̀rù o. Wọ́n ní ẹ má bẹ̀rù, ẹ má sojo. Má fòyà o. Ẹ má fòyà. Máa ṣe tiẹ̀ lọ. Ẹ máa ṣe tẹ́ lọ pẹ̀lú akéde ní sẹ́bọ̀ láti lẹ̀. Wọ́n ní wọ́n pé. Ẹ̀yin ẹ má gbọ́. Ẹ̀yin ẹ má gbọ́. Ọlọ́run ń bẹ pẹ̀lú yín. Ọlọ́run bẹ pẹ̀lú yín. Ènìyàn ń bẹ pẹ̀lú yín. Ènìyàn bẹ pẹ̀lú yín. Àjẹ̀nú ń bẹ pẹ̀lú yín. Àjẹ̀nú bẹ pẹ̀lú yín. Gbogbo ẹ wòlíì. Gbogbo àwọn wòlíì àwọn lọ́wọ́ wá níyà. Gbogbo àwa wòlíì. Àwa wòlíì. À ń bẹ pẹ̀lú yín. Ẹ fọkànbalẹ̀. Ẹ fọkànbalẹ̀. Tọ́lọ́run tí wàá ń bẹ níwájú yín o. Tọ́lọ́run tí wàá ń bẹ níwájú yín o. Ẹ ṣàlékún ẹ̀. Ẹ ṣàlékún ẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run bẹ fún yín o. Ìbẹ̀rù Ọlọ́run bẹ fún yín. Ẹni tí wọ́n bá ṣọ̀tá. Ẹni tí wọ́n bá ṣọ̀tá. Ní gbogbo àgbáyé. Ní gbogbo àgbáyé. Lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá máa jáde by this time. Wọ́n á máa jáde láàkó tá a wà yìí. Àánú Ọlọ́run ni. Wọ́n máa lé yín ní wọ́n ní báyìí. Bí wọ́n bá ń lé yín wọ́n ní báyìí wọ́n máa ṣubú ni. Bí wọ́n bá ń lé yín wọ́n ní báyìí wọ́n máa ṣubú ni. Wọ́n lé Ànábì Muhammad. Wọ́n lé Ànábì Muhammad. Wọ́n lé wọ́n lé wọ́hùn. Wọ́n lé wọ́hùn. Wọn ò sì rí Ànábì. Wọn ò sì rí Ànábì mọ́. Ànábì yanjú iṣẹ́. Ànábì yanjú iṣẹ́ parí iṣẹ́. Olóyè Sunday Igboho. Bàbá wa Igboho. Gbogbo àwọn ọ̀tá rẹ̀ ọmọ ilé ọ̀nà wà ní bá wọn. Gbogbo àwọn ọ̀tá rẹ̀ ọmọ ní sàbíjà náà. Ọlá àkọlẹ̀ àlùkùránì. Ọlá ìyá àlùkùránì. Ọ̀rọ̀ yanjú ni o. Ọ̀rọ̀ yanjú ni. Mọ́lí máa ṣe nínú fùsíkà fúnra rẹ̀. Fúnra rẹ̀. Sọ́ọ̀lì hàn iṣẹ́ tó ń ṣe lọ. Iṣẹ́ tó ń ṣe lọ. Látàtàfin máa wo bí máa wọ̀ yìí. Máa wo bí máa wọ̀ ọ̀hún. Má bẹ̀rù. Má bẹ̀rù. Bísùkúrì kí làmínú wùnà sí wa kọ́ọ̀lì. Wọ́n bu ọwọ́ tó yín ọ. Wọ́n bu ọwọ́ tó yín ọ. Ìwọ́jọ́ náà wọ́n kí ọ. Ìwọ́jọ́ náà wọ́n kí ọ. Ìjọba tó ní wọ́n kí ọ. Àwa ní ìgbàgbọ́ pé oògùn lẹ̀ láyé. A ní ìgbàgbọ́ àti gbogbo wa pátá. Àti gbogbo wa pátá ogun òní borí ilé yìí lẹ́gbọ̀n ní ogun. Ilé àbẹ̀lára lílì àṣì. Ẹgbẹ́ abiyamọ ayé ẹja náwó síbẹ̀. Abiyamọ ayé ẹnìkan sí wọn. Gbogbo wọn náà tó ọ̀fẹ́ kí nǹkan rí ọ̀bàjẹ́ tó nífẹ̀ẹ́ lẹ Yorùbá. Ìdènà ẹ̀rọ bí kíbi tó bá wà kọ́. Ìdènà ẹ̀rọ bí kíbi tó bá wà kọ́ náwó sára yìí sí Sunday Igboho. Sí Chief Sunday Igboho. Adábìnrin tó bá jẹ́ alámúnásìrá àti alámúntàrà káyífà súrà méjèèjì ó ní nira kankan ní kóńtò. Ó ṣe dàbá ìtàkùn òní ṣẹlẹ̀. A lè sọ̀rọ̀ yín tẹ́bí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà mọ́lídì wàláhì torí yín lójú òfòrò. Wàláhì ìrọ́pòlì kàábà. Ẹ wá tún ti jọ náà lójú lára wa. Torí rọ ni Ìgbòho ò lè wá. Iná pọ̀ jù ní gbogbo ẹgbẹ́. Ẹ wá jẹ́wọ́ pé kò sọ̀rọ̀ rí. Ọba Adéyẹmọ tí ọba ní í ṣe kò ní sọ. Ó ní ẹ̀yin ará Gẹ̀nẹ́. Mo ń bọ̀ níjọ́ báyìí. Ó sì lọ. Ọmọ ń bọ̀ báyìí lórí igi tó kò báyìí. Ọmọ Adéyẹmọ lélẹ́yìí. Ó ní tó bá tó dọ̀tún láyé tó wá chẹ́ẹ̀kì yín. Àtúnjọ débẹ̀ ni. Ó ní bẹ́ẹ̀ ìjọba yìí là ń lo oògùn ó sì lọ. Olúwa ló ṣe ń bẹ̀. Alámísí àti alámútàrà kẹfà. Wọ́n lágbo wípé gbogbo ẹni tí ń fẹ́ kọ̀jọ́ ti bí lọ. Bọ́lá ń bá ti kẹ́yìn tẹ́ tí ń ṣàdúrà fún kọ̀jọ́ tí ń ṣe pẹ̀lú tó wò ní ṣòro mọ́. Àtàdúrà àtẹ̀pẹ̀ ní ọ̀lẹ́rí mara àwọn èèyàn tó bá jura wọn lọ ní òwe nì. Ẹni tí ń ṣépè jọ́gọ́rùn-ún. Ẹni tí ń ṣàdúrà ìjọba àbílẹ̀ sẹ́fẹ̀ tí ń ṣépè mú sí yàrá òbí. Alámísí àti alámútàrà kẹfà. Káyé kétì rí ọgbọ́. Ọmọ Adéyẹmọ rẹ o. Olúwa ìwọ lànà ìwọ lónìí. Gbogbo bí wọ́n ṣe tó ẹ wá dìde ẹ wá jí dúró mọ́tò ìlà wọ́n ti ṣe dáadáa ní ọjọ́ nípa sínú ìjọba odidi ìjọ kẹ́lẹ́ ìjọba lè fọlọ́ bẹ́ẹ̀ ti pé níwájú bàbá wa Musa Buhari ẹ wá dọ̀bálẹ̀ lẹ́dà tó pátápá ibi gbogbo tó tó báyìí. Jìsíǹkì tẹ́lọ̀mí ní ẹnu ìpẹ́ náà mẹ́rin bẹ́ẹ̀ láti yíwọ̀ gbádùn sí. Yọ̀wọ̀ àgbọ̀wọlé hánù wọn lò lóde tọ́pìkì lòdì aládẹ̀wò. Alámísírà tẹ̀lẹ́mítàrà kéwà. Ọya ẹjẹ kájọ kàlá papọ̀ bísímilá. Bisimilayi ẹni bí abọ́ tó bá náà. بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم أبابيل ترميهم بحجارة سجيل فجعله كعصف مأكول.
bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bisimilahi rahmani rahim. bẹ́ẹ̀ bá ní ọ̀sán sí ni kò tí ì sọ wájú ni kò sọ ní. àbá ogun tọ́níìkì pupa yẹn bọ́ ọba ńlá dáadé egbògi lọ́padà bá bẹ̀. gbogbo orí ẹ̀dá tí wọ́n sọ pé òṣù ogun tara rẹ̀ jẹ́ ogun owó ní ká wọṣọ ogun ebi ní ká jẹun ẹnìkan wé ewédú ọwọ́ àfipáde àtàrí ó jù nù apẹ ó de ewédú lé lórí ó de egbèlé lọ́wọ́ àjù ọ̀nà ó ní ọlọ́run rẹ̀ kọ́ ó jù nù abọ́ ọwọ́ àdàsí ọ̀fọ̀ òmu ẹnìkan wà lóhùn ṣètò ó ní ẹ̀hún ewédú ẹ̀fì kan sí ọwọ́ ajá ọwọ́ akẹ́nu abọ́ ó lè sùn ata òun náà fi yọ̀ sí ó fi kó sí ọ̀fà ta sí ó fi lé ọwọ́ àlọ́ rẹ̀ kó fi jẹ ẹgbọ́ kí ni sòro ebi gbọ́dọ̀ bá dẹ́kun náà jọmọ́ lè ikú náà ti bẹ̀ dàlú ti ara wọn ọlọ́run ìṣọ́gbọ́n ẹ̀jẹ̀ wíwú àtẹ̀tẹ̀ olóòwò ògùn ọ̀rọ̀ náà dáadáa nìyẹn aláṣírí làwọn tí ó kó wa ṣírí kùnú wọn ní kí ẹ mẹsẹ ẹ bá ẹyẹ máa wọ sábà bisimilayi rahman rahim subi adala ikandu babu shiri subi adala ikandu kisiri subi adala ikandu kurukume kandu subi adala ikandu radda de babu kandu subi adala ikandu makakara de babu kandu ya lase ya lase Abala ni